èyí ni ohun tí kò ní jẹ́ kí ìjà Ọbásanjọ́ pẹ̀lú Àtíkù parí láéláé. àáfàá tíyàwó babaláwo kú mọ́ lábẹ́ ariwo láìláà nìkan kò ní ran ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, torí àwọn aláwo ò ní gbà, wọn yóò ní dandan ni kó dégbòdù búra. ọ̀rọ̀ ààrẹ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti igbákejì ẹ̀ nígbà náà Atiku Abubakar kéèyàn tó máa dá sí i tàbí kó tó máa gbèjà ẹnìkan nínú àwọn méjèèjì, àfi kí tọ̀hún kọ́kọ́ ṣe ánsítà gàfúrù láàyè tó bá jẹ́ mùsùlùmí o, kó sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ gidi tó bá jẹ́ onígbàgbọ́ òdodo. ìdí ni pé onílé ní lọ́wọ́ àlejò dì mẹ́rù, àwọn méjèèjì ní wọ̀bìà nídìí òṣèlú, àwọn tí wọ́n ń fi gbogbo ara wá agbára òṣèlú tí wọn kò sì fẹ́ kẹ́lòmíì níni. ohun tó kọ́kọ́ pa wọ́n pọ̀ rèé, ohun tó sì padà pín wọn níyà náà nìyẹn. lónìí Atiku ń sunkún torí àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sun o. gbogbo ìgbà ní í jà, àwọn ọ̀rọ̀ tí kò sì jáde lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí í jáde. ọ̀sẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí ló sọ pé kí òun tú àṣírí ohun tó wà nílẹ̀ gan-an, pé nígbà tí Ọbásanjọ́ jáde lẹ́wọ̀n kò ní agbára ìbò tàbí agbára òṣèlú kankan, kò sí mọ́ kinní kan nídìí òṣèlú rárá. àwọn àrèwá ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n fi jẹ olórí ìjọba Nàìjíríà nígbà yẹn. wọ́n ní kò sí kinní kan tó ṣe sí i. bẹ́ẹ̀ l'Àtíkù ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn, àmọ́ òòrí lásán kò ran ike, ọkàn ibẹ̀ yóò kàn máa dán gbinrin lásán ni. bẹ́ẹ̀ ni ẹni tó ń fi omi gbóná mọ́ ẹsẹ̀ arọ ń ṣe wàhálà dànù torí omi gbóná kò na ẹsẹ̀ arọ. ìṣẹ́ ò gbẹ́kún béèyàn ń sunkún láti òní dọ̀la nítorí tí oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán, ìyẹn ò ran kinní kan o, àfi kí tọ̀hún wá kún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. bí ọ̀rọ̀ náà ti ń ká Àtíkù lára ló fi ń sọ̀rọ̀, àwọn ohun tí kò sì sọ tẹ́lẹ̀ ló sì bẹ̀rẹ̀ sí sọ jáde. lóòótọ́ bí Ọbásanjọ́ náà yóò bá sọ̀rọ̀, òyìnbó ni bàbá yóò máa sọ kùrà. òyìnbó ọ̀hún sì ní pé òun rìgírẹ́ẹ̀tì pé òun fi Àtíkù ṣe igbákejì òun. bẹ́ẹ̀ ni yóò sì sọ̀rọ̀ pé ọkùnrin náà kówó jẹ, akówó mì ni. àmọ́ gbogbo àwọn tí wọ́n mọ Ọbásanjọ́ ní àwọn náà ń pariwo pé kò sówó lọ́wọ́ ẹ̀ nígbà tó tẹ̀wọ̀n dé, pé kò sí nǹkan kan rárá tó lè fi du ipò kankan. àmọ́ nígbà tí yóò fi kúrò nílé ìjọba, ọ̀kan nínú àwọn tí wọ́n lówó jùlọ ní Nàìjíríà ni Ọbásanjọ́ ń ṣe. àwọn èèyàn sì máa béèrè pé iṣẹ́ wo ni bàbá pàápàá ṣe láàrin ọdún náà tí owó ẹ̀ fi yarọ tó bẹ́ẹ̀, lásìkò tó jẹ́ owó oṣù nìkan ló yẹ kó máa gbà. okòòwò wo l'Ọbásanjọ́ tún ṣe? ṣùgbọ́n kò sẹ́ni tí yóò béèrè ibi tí Adélébọ̀ ti gbóyún wá o, nígbà tí kì í ṣe pé ọkọ ẹ̀ lọ sí sọ́jà. ta ni yóò béèrè ibi tí olórí ìjọba Nàìjíríà ti rí owó rẹpẹtẹ? ohun tí ọ̀pọ̀ àwọn tí kò fẹ́ràn Ọbásanjọ́ kò sì ṣe gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ nìyí. àwọn míì ń bu pé tó bá ń sọ̀rọ̀ Àtíkù pé ó kówó jẹ tàbí ó kówó mì tàbí kò lóòótọ́, pé ṣe bí òun náà bá ẹfọ̀n lábàtà ó yọ̀bẹ tì í ni, ṣé omi ló gbọ́ pé ó mu kú ni? ibì kan ni Àtíkù ti ń bá ayé ẹ̀ bọ, àwọn kan ló ń bá ṣe tẹ́lẹ̀, kí ló dé tí òun Ọbásanjọ́ kò wádìí ẹ̀ kó tó mú un? ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ gan-an ni pé Ọbásanjọ́ ò sí nípò láti kọ̀ pé òun kò fẹ́ Àtíkù nígbà náà tàbí láti mú un, torí kó tó di ọjọ́ 27 oṣù kejì February 27, 1999 tí Nàìjíríà dìbò ààrẹ, Ọbásanjọ́ ò lágbára láti pàṣẹ kankan, kò lágbára nínú PDP, bẹ́ẹ̀ ni kò dá lérò kan lẹ́yìn níbẹ̀, kò sì dá lówó lọ́wọ́. àwọn kan ni wọ́n náwó ẹ̀ tí wọ́n sì ń darí ètò. ohun tí Àtíkù ń sọ báyìí gan-an nìyẹn. báwo lọ̀rọ̀ yìí ṣe rí bẹ́ẹ̀? èsúrú lè ti ṣàṣejù kó padà wàá tẹ́ lọ́wọ́ oníyán báyìí o. ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Àtíkù ní oore tó ṣe fún Ọbásanjọ́, kò sì sí oore méjì náà ju pé àtiránmú gángan kò ṣẹ̀yìn èèkánná. ipa tí Àtíkù kó láti rí i pé Ọbásanjọ́ di ààrẹ kò kéré. bí Ọbásanjọ́ bá wá ń sọ pé òun kò mọ̀ lónìí, lára ohun tí àwọn ọ̀rẹ́ àtijọ́ máa ń sọ nípa òun náà nìyẹn, pé bí oore bá ti pẹ́ yóò gbàgbé olóore náà ni. Àtíkù lè ní ìwọra tiẹ̀, àmọ́ Ọbásanjọ́ ni kò kọ́kọ́ mú àdéhùn wọn ṣẹ. àìmú àdéhùn ṣẹ yìí náà ló sì dá ìjà òṣèlú ńlá sílẹ̀. ìjà náà ni ò parí, kò sì lè parí títí ayé ni. ṣé àrèwá ló fa Ọbásanjọ́ kalẹ̀ ní 1999 ni?
bẹ́ẹ̀ ni o, ṣùgbọ́n àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà àwọn ọ̀gá sọ́jà ọmọ Àrèwá ni. Bó ṣe ṣẹlẹ̀ ni pé nígbàrà tí Sanni Abacha kú sórí ọmọ olóṣó ní òru mọ́jú ọjọ́ 8 oṣù kẹfà ọdún 1998, ẹni àkọ́kọ́ tí Hamsat Mustapha pè ní Ibrahim Badamasi Babangida. Ẹni tó bá mọ bí agbára Mustapha ti tó láyé ìjọba Abacha yóò mọ̀ pé tó bá ṣe pé ó ti múra sílẹ̀ díẹ̀ ni kó má jẹ́ kí náà bá a lójijì, àti pé tó bá ṣe pé ó ti ní ìrírí tó tó òun ní ìbágbàjọba Nàìjíríà, kò sì ní sí ohun tí ẹnikẹ́ni ìbá lè ṣe sí i. Ṣùgbọ́n kò ní ìrírí tó tó, àyà òun náà sì já. Àmọ́ ó rántí pé ẹnìkan ṣoṣo tó lè yanjú gbogbo ọ̀rọ̀ náà pátá tí agbára sì wà lọ́wọ́ ẹ̀ ní Babangida, ẹni tí gbogbo ayé ń pè ní Maradona nígbà náà. Láti ìgbà tí Mustapha ti wá pe Babangida yìí, gbogbo ohun tó kù pátápátá Babangida ló ṣe é. Òun ló rí pé Abubakar ni wọ́n mú, nítorí ó pàṣẹ pé ẹni tó bá jẹ́ ọ̀gá jùlọ nínú iṣẹ́ ológun ni wọ́n gbọ́dọ̀ fi ṣe olórí lẹ́yìn Abacha. Òun náà ló sì gbé ètò kalẹ̀ fún àwọn Abdulsalami yìí láti tẹ̀lé. Òun ló ti ní kí òun gbogbo lè lọ wọ́ọ́rọ́ ní Nàìjíríà, ọkùnrin sọ́jà tuntun náà kò gbọ́dọ̀ lò ju ọdún kan lọ tí yóò fi dá ìjọba padà fáwọn alágbádá. Níbi tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ètò fún Ọbasanjọ nìyẹn. Àgbà ló mọ̀ di ẹ̀ta. Babangida, Abdulsalami Abubakar àti ọkùnrin ọmọọṣẹ́ Babangida kan tí wọ́n ń pè ní Aliyu Muhammadu Gusau. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ gbogbo ètò tó wá padà di ìjọba Ọbasanjọ àti democracy wa. Ìyẹn ló ṣe jẹ́ pé Babangida ló kọ́kọ́ lọ bá Ọbasanjọ nílé ẹ̀ l'Abẹ́òkúta láti sọ̀rọ̀ yìí fún un kí ẹnikẹ́ni tó lọ rárá. Nítorí pé Ọbasanjọ ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé ni. Òfin ò fààyè gbà láti du ipò ààrẹ tàbí ipò kankan ní Nàìjíríà, torí ẹlẹ́wọ̀n ni àkọsílẹ̀ yóò máa jẹ́. Àwọn Babangida ni wọ́n ṣe tí ìjọba fi dáríjì, tí wọ́n sì fa ìdáríjì náà sẹ́yìn débi pé ó fi lè du ipò. Ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ náà ni wọ́n ti sọ fún un pé ọdún 4 ni yóò lò. Ọdún 4 náà sì ni láti mú nǹkan rọgbọ kí Nàìjíríà sì wà ní ìṣọ̀kan padà. Àwọn Babangida ni wọ́n wá olóṣèlú tí kò tí ì dàgbà jù wọ́n lọ tó lérò lẹ́yìn. Ohun tó gbé wọn dé agboolé òṣèlú Shehu Musa Yar'Adua nìyẹn. Kì í ṣe Atiku nìkan ni wọ́n ń fẹ́ o, àmọ́ àwọn ọmọlẹ́yìn Yar'Adua, Atiku sì ni olórí wọn nígbà náà. Ohun tó fà á tó jẹ́ gbogbo àwọn tí wọ́n padà wà lẹ́yìn Ọbásanjọ́ nínú PDP, àwọn ọmọlẹ́yìn Yar'Adua àtijọ́ ni. Láti ìbẹ̀rẹ̀ ni Babangida ti bẹ̀rẹ̀ sí náwó. Aliyu Gusau ló sì ń kiri ọ̀dọ̀ àwọn alágbára gbogbo nílẹ̀ Haúsá tó ń ṣàlàyé ọ̀rọ̀ náà fún wọn lórúkọ Babangida. Lẹ́yìn tí wọ́n sì ti parí ọ̀rọ̀ náà pátá ni wọ́n gbé Atiku wọlé gẹ́gẹ́ bí olórí àwọn olóṣèlú kan láti agbègbè ilẹ̀ Haúsá. Àwọn yìí ni wọ́n sì ṣe ohun gbogbo tí wọ́n fi rí i pé Ọbásanjọ́ ló wọlé. Ṣùgbọ́n ìyá àbèjì kò torí aráàta nìkan ṣe pẹ́kúlẹ́ o, àwọn náà yóò sá jẹun nílé wọn. Gbogbo ohun tí Babangida ń ṣe yìí nítorí kó lè di ààrẹ lọ́dún 2003 ni. Gbogbo ètò tí òun àtàwọn Abdulsalami Abubakar sì ṣe nìyẹn. Nítorí ẹ̀ ni wọ́n ṣe fi Aliyu Gusau ti Ọbásanjọ́. Ṣé ọmọọṣẹ́ Babangida ni Gusau? Òun ló lò tó fi dá DSS sílẹ̀ ní 1986. Òun ló sì jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò fún un, pẹ̀lú àwọn iṣẹ́ rẹpẹtẹ míì bẹ́ẹ̀ láyé tí òun IBB fi jẹ́ olórí ìjọba ológun. Gusau yìí ló fi ṣe olórí àwọn sọ́jà pátápátá fún Ernest Shonekan nígbà tó gbé ìjọba fún un níparí oṣù kẹjọ ọdún 1993. Kò tí ì sí ọwọ́ Atiku níbẹ̀ rárá. Àwọn náà ni wọ́n sì ṣètò pé Atiku ló gbọ́dọ̀ mú bí igbákejì kó dúró tì í. Àwọn Babangida sì yí Ọbásanjọ́ po tí kò sí bó ti ṣe lè mí rárá ni. Ṣùgbọ́n bí Ọbásanjọ́ ti dé ló yí gbogbo wọn lẹ́pọ̀n sẹ́yìn. Ó fi hàn wọ́n pé ohun tágbà fi ń jẹ̀kọ abẹ́ ìwé ló wà ọ̀jàre. Ohun tó kọ́kọ́ ṣe ni pé ó lé gbogbo àwọn ọ̀gá sọ́jà lọ. Ó fẹ̀yìn wọn tì bí ọgán lẹ́ẹ̀kan náà. Àwọn tó sì pọ̀jù nínú àwọn tó fẹ̀yìn wọn tì í, àwọn ọ̀gá sọ́jà ọmọ ilẹ̀ Haúsá ni. Ọ̀rọ̀ náà di ariwo gidigidi gan nílẹ̀ Haúsá ni. Nítorí gbogbo àwọn ọ́físà tí wọ́n lè fi halẹ̀ mọ́ Ọbásanjọ́, tí wọ́n lè fi gbàjọba lọ́wọ́ ẹ̀ ló ti lé dànù yìí. Ọ̀rọ̀ náà sì dìjà láàrin àwọn aṣáájú Àríwá tí wọ́n dúró sẹ́yìn ẹ̀, torí gbogbo àwọn ọmọ Babangida àti ti Abdulsalami tí wọn ìbá máa rí lò ni wọ́n ti lé lọ yẹn. Níbi tí ìjà ti kọ́kọ́ dé nìyẹn, tó sì jẹ́ láti 2000. Ọdún kan lẹ́yìn tí Ọbásanjọ́ dé ní Babangida ti bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti dupò ààrẹ ní 2003. Ṣé wọ́n ti lọ́kàn pé Ọbásanjọ́ yóò lọ?
ọ̀rọ̀ náà lè débi pé nínú oṣù kínní ọdún 2001 ní ọjọ́ kẹwàá oṣù náà January 10, 2001 gómìnà ìpínlẹ̀ Niger tí Babangida ti wá Abubakar Kure jáde láti sọ pé kí àwọn èèyàn yéé dààmú Babangida pé kó wá dupò ààrẹ kí wọ́n fi sílẹ̀ lásìkò yìí tí àkókò bá tó àwọn yóò sọ fún gbogbo wọn. ṣùgbọ́n ohun tó fa wàhálà fún Babangida ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí Atiku ti dé ilé ìjọba lòun ti bẹ̀rẹ̀ sí to ìwé ẹ̀ torí gbogbo wọn ló kú mọ̀ pé sáà kan ni àdéhùn tí Àríwá bá Ọbásanjọ ṣe. àwọn ò mọ̀ pé kówókówó ni wọ́n ń lu ìlú Òtòǹpòrò ló mọ̀ pé òun ò níbì kankan wó sí. àwọn rò pé Ọbásanjọ ń lọ ni Ọbásanjọ ló mọ̀ pé òun ò rébi kankan. òun náà sì ń to ìwé ẹ̀ ó mú Gùsò tí í ṣe ọmọ Babangida ó mú yàn mọ́ abẹ́ kò jẹ́ kó lọ. òun lolùdámọ̀ràn ẹ̀ lórí ètò ààbò òun ló sì ń dẹ sí Babangida nígbà tí Ọbásanjọ yóò sì fi bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta Babangida, Abubakar àti Atiku ṣèpàdé ní 2002 àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò gbọ́ ara wọn yé mọ́ kí ọ̀rọ̀ má sì di ìtìjú kí wọ́n má ní àgbàlagbà ń bá ọmọdé du àwo ọbẹ̀. Babangida mì sẹ́yìn ó sì kìlọ̀ fún Ọbásanjọ pé tí ẹnìkan bá wà tó gbọ́dọ̀ ṣọ́ra fún Atiku ni o. èdè àìyedè àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló jẹ́ kí Ọbásanjọ ríbi lọ tí ìjà náà sì dìjà Atiku nìkan. Atiku fẹ́ gbàjọba yìí Ọbásanjọ kò fẹ́ fi sílẹ̀ nígbà tí Atiku sì ní kí Ọbásanjọ rántí àdéhùn ìyẹn ní kò sí àdéhùn kankan tí òun bá ẹnikẹ́ni ṣe o bó bá sì ní ìwé àdéhùn kan kó gbé e jáde. báyìí ni gbogbo nǹkan fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ nígbà tí Atiku yóò sì fi bẹ Gali Naba tí í ṣe olórí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìgbà náà lọ́wọ́ sí Ọbásanjọ lọ́jọ́ 13 oṣù kẹjọ 2002 ọ̀tá àwọn méjèèjì ti kẹnu wọn kàn mánéèjì ara wọn ni. níbi tí ìjà náà sì ti bẹ̀rẹ̀ tí ò parí títí rèé torí tipátipá pẹ̀lú agbára agirímọ́káyì ni Atiku fi gbà pé kí òun tún ṣe igbákejì lẹ́ẹ̀kan sí i. ọ̀rọ̀ tí àwọn kan sì ń sọ pé Ọbásanjọ dọ̀bálẹ̀ nígbà náà fún igbákejì ẹ̀ kò jìnnà sí òótọ́ rárá o torí ọ̀rọ̀ náà le nígbà náà gidigidi ni. àmọ́ bí Ọbásanjọ ti gbàjọba ẹ̀kejì yìí ló di àgékù ejò tí í ṣòro bí agbọ́n ó sì gba gbogbo agbára pátá tó fún Atiku ó sọ ọ́ di kòròfo tààrà nílé ìjọba. wọ́n ti kọ́kọ́ ń ṣe é bí eré ìgbà tó wá rí i pé Atiku lóun fẹ́ du ipò ààrẹ kó jẹ́ òun ni yóò ṣèjọba lẹ́yìn òun ìbínú náà pọ̀ sí i gbogbo agbára tí Ọbásanjọ sì ní ló lò tó fi rí i pé PDP kò gbà á láàyè láti díje nínú ẹgbẹ́ wọn tàbí lórúkọ ẹgbẹ́ wọn. ìdí ni pé kó tó dìgbà náà ni Ọbásanjọ ti tún gbèrò pẹ̀lú àwọn kan bóyá àwọn ọmọ ẹ̀ kan ni wọ́n sì wà nídìí ọ̀rọ̀ náà ní o pé kí wọ́n yí òfin padà kí òun lè ṣe sáà kẹta. àmọ́ gbogbo agbára tí Atiku fúnra ẹ̀ ní ń ló lò láti rí i pé kinní náà kò ṣeé ṣe. ó gbé àwọn aṣòfin ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò dìde sí i wọ́n sì yẹgi mọ́ ète náà wọ́n fẹ̀yìn ọ̀rọ̀ janlẹ̀ pé Ọbásanjọ́ ò ní ṣe sáà kẹta lójú ẹ̀mí àwọn. lóòótọ́ ni Ọbásanjọ́ ń pariwo pé òun kọ́ ni òun fẹ́ ṣe sáà kẹta o títí dòní ni o àmọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ náà nígbà náà ní kò sí òdodo nínú ìyẹn torí tí kò bá mọ̀ nípa ẹ̀ kò sí bí àwọn ìbá ti máa jálamba kiri. nítorí ipa tí ìròyìn padà jáde pé Atiku kó nígbà náà Ọbásanjọ́ rí i pé Atiku náà kò gbóòórùn ipò ààrẹ. èyí ni pé bí Ọbásanjọ́ ti gégi dínà fún Atiku kó má lè du ipò ààrẹ bẹ́ẹ̀ náà ni Atiku kò jẹ́ kí ọ̀gá ẹ̀ ṣe sáà kẹta. ìbínú Atiku sì ni pé àsìkò tí ìbá dáa fóun jù láti du ipò kí òun wọlé ìbò ní 2003 tàbí 2007 àsìkò náà ni ọ̀gá òun ṣe tánà dí òun. èyí ni pé Atiku ò lè dáríjì Ọbásanjọ́ torí ó gbà pé gbogbo ìlàkàkà tí òun ṣe lórí ipò ààrẹ Nàìjíríà lónìí yìí tí gbogbo ẹ̀ bá wá palàjá sásán Ọbásanjọ́ ló bà tòun jẹ́ láti ilẹ̀ o. Ọbásanjọ́ náà kò yé sọ pé àwọn kinní kan wà tí òun kò parí nílé ìjọba àti pé tó bá ṣe pé òun tún ní àǹfààní sí i ni ó ní ibi tí òun ìbá gbé Nàìjíríà dé kí òun tó gbéjọba náà sílẹ̀ tí ayé gbogbo ọmọ Nàìjíríà ìbá sì fi dára jù báyìí lọ. òun náà kò dáríjì Atiku torí ó lóun ló wà nídìí ọ̀rọ̀ yìí òun ló fi tiẹ̀ kó bá tòun. èyí ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ àwọn méjèèjì nǹkan tó lọ́díẹ̀ ni o ọ̀rọ̀ òṣèlú àti agbára ní Nàìjíríà ni ayò ọlọ́pọ́n táwọn olóṣèlú sì jọ máa ń ta fúnra wọn nìyí. ọ̀pọ̀ èèyàn ò sì mọ̀ pé Babandida ló wà nísàlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ tó sì múra gan láti du ipò ààrẹ Nàìjíríà ní 2003 2007 kó tó wá kéde fáyé nínú oṣù kẹsàn-án ọdún 2010 pé òun yóò du ipò ààrẹ Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ PDP.
àmọ́ nígbà náà rélùwéè tó fẹ́ wọ̀ ti ṣí, àsìkò tí òun dé tẹ̀sán ní rélùwéè ti lọ. èyí ni pé ẹni tó bá fẹ́ gbọ́ àgbọ́yé ìjà àwọn Ọbásanjọ́ àti Àtíkù ọmọọṣẹ́ yìí àfi kó mọ ohun tó pa àwọn àti Babangida pọ̀ o. ìjà náà ò sì lè parí bẹ́ẹ̀ torí ó ti di kẹrosíìnì tó dàpọ̀ mọ́ yẹ̀pẹ̀. kò sẹ́nìkan tó lè rí wọn yà sọ́tọ̀, kò sẹ́nìkan tó lè rí wọn yanjú. Ọláìwọlá Alága ló tún ṣe àyẹ̀wò ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ láìpẹ́ yìí nípa Àrèwá àti Ọbásanjọ́, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ tòní o.